As a matter of fact, èmi gẹ́gẹ́ bí enikan, I've been posting online tipẹ́tipẹ́. But when I came across Madam TNT's post, mo rí the way bí àwọn even pastors wọ́n ṣe ń rush to her page to go and seek help. And I discovered that we can have this thing in a different fashion. That's why that ìgbà yẹn I was younger than this. But Ọlọ́run fún mi ní grace. Many things I learned from that woman's page. Even though we didn't share the same ideology, the same religious belief, etc. But kò síbi tán ti lè máa bully ìyá yẹn tí mo lè lọ join wọn. Fẹ̀kàn tẹ́lẹ̀ mi ò ń bully èèyàn. But kò síbi tán ti lè máa sọ̀rọ̀ tí ò dáa sí mádàmù yẹn tí màá lọ bẹ̀. Because I know that her work was very, very helpful for me. Mo go through post woman kan lánàá. Ó dà pé woman yẹn ń ta àgbo ni. She sells herbal mixture. Ó wá dàbí pé bóyá èèyàn kan ra àgbo ẹ̀. Àgbo ẹ̀ yẹn wá ṣiṣẹ́. Ẹni yẹn wá send the picture discharge tẹ́ni yẹn rí sí. Ó wá gbé sí caption pé fibroid mixture òun pé nǹkan tó ti jáde lára èèyàn kan lélẹ̀. Ẹnìkan wá sọ pé òpònú ṣé fibroid lélẹ̀ àbí blood clot pé blood tó clot ni kò kí ń ṣe kinní kan. Ẹ dákun, kí ni that word òpònú? Kí ló ní í ṣe pẹ̀lú post tẹ́ni ẹlẹ́ni made? She made a post on her page. You understand? Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń bára wọn jà, wọ́n ń ṣe gbàgbós níbẹ̀. Ṣé ẹ rí ẹlòmíì orí ẹ̀ ò pé? The fact that you cannot understand simple English is not to be blamed on anybody. Èèyàn ní fibroid mixture òun sọ pé ẹni yìí ní fibroid ni. Ó ní mixture tó ń tà ẹni yẹn lò nǹkan tẹ́ ẹni yẹn rí leléyìí, trying to post it as a kind of testimony. Kí ni n tó tí post yẹn kí ló dé tó fi sọ di òpònú? Tírú ẹni yẹn bá wá jáde ńsìn this time around tó bá wá jáde tó ń ṣépè fún ẹ, tó ń bú ẹ, tó ń sọ tí ò dá sí ẹ, á ní tó sọ ò dá. Á ní ó yẹ kó ti outgrown gbogbo yẹn. Èèyàn ń tajà rẹ̀ ń ṣe business yẹ. Orí burúkú yín ẹ̀rọ́jà ṣe, rí nǹkan wí, gbọ́jà síta gan ẹ̀ẹ̀ta, òkúta ń bá yín jà, èpè tẹ́ ti gbá ti pọ̀ jù, ní àrísìkí. Ẹni tẹ́ ń lọ kọ̀kọ̀kúkọ yìí, fẹ́ràn rẹ̀. Nígbà tó mọ̀ pé ó fẹ́ràn èèyàn, kí ló wá dórí page ẹ̀ in the first place? Èèyàn máa help ara èèyàn téèyàn máa bọ́rọ̀ ara èèyàn sanity. Ẹni tó bá fẹ́ràn, every time tó bá ti ń rí ẹni yẹn, ló máa feel bad. Ó máa ní blood pressure. Why can't you just waka pass? Because tírú ẹni yẹn sìn tó bá ń ṣe fídíò tó bá ń ṣépè, tó ń gbé àwọn ọmọ yín ṣépè, tó ń gbẹ̀yìn náà ṣépè. Ẹ wá ní tó ṣe yẹn ò dáa, kí lẹ wá dórí page ẹ̀. Tẹ́ ẹ bá feel pé blood clot ló lẹ́ni yẹn ló ń fi hàn. There are a better way of saying that rather than calling somebody òpònú. Ń gbẹ wá pé lópònú nísìn tó bá bẹ̀rẹ̀ sí í gbé yín ṣépè. Kí ni post ẹ ní í ṣe pẹ̀lú pójópònú? Ìwọ gan ló pònú because orí ẹ ò pé you don't understand simple English. Ó ní fibroid mixture tó ń tà síta. Ó push nǹkan báyìí jáde lára kan nínú àwọn customer òun. Sọ wípé nìyẹn ní fibroid ni. The fact that you cannot comprehend simple English should not be blamed on anybody. Ṣé ẹ rí téèyàn bá ń ṣe nǹkan online tó bá wù yín ṣe, you can learn it. You can learn it. As a matter of fact, èmi gẹ́gẹ́ bí enikan, I've been posting online tipẹ́tipẹ́. But when I came across Madam TNT's post, mo rí the way bí àwọn even pastors wọ́n ṣe ń rush to her page to go and seek help. And I discovered that we can have this thing in a different fashion. That's why that ìgbà yẹn I was younger than this. But Ọlọ́run fún mi ní grace. Many things I learned from that woman's page. Even though we didn't share the same ideology, the same religious belief, etc. But kò síbi tán ti lè máa bully ìyá yẹn tí mo lè lọ join wọn. Fẹ̀kàn tẹ́lẹ̀ mi ò ń bully èèyàn. But kò síbi tán ti lè máa sọ̀rọ̀ tí ò dáa sí mádàmù yẹn tí màá lọ bẹ̀. Because I know that her work was very, very helpful for me. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín, ntẹ́yàn kan ṣe ó wù yín, ẹ fẹ́ràn tó ń ṣe. Bẹ́ẹ̀ ó ń gángan lẹ̀ fẹ́ràn. 3 types of follower la ní. Mo sọ fáwọn tó ń enroll ní content creation tutorial mi. We have those that like you and like what you're doing.
We have those that like what you're doing, but they are hungry that you are the one doing it. We have those who don't like you, they don't like what you're doing. But unfortunately, the three of them are following you. But our second, the last two people here, they are in their minority. Our first people, that's why all these people, by their comments, it is not as if wọ́n kàn bínú pé wọ́n lọ ń ṣe ni. tó o bá máa learn one or two things from somebody, why are you on the person's page? Because for you láti repost the woman yẹn ó mi ìpọ́n follow ẹ ni. Ó dẹ̀ ṣe a kind of advertisement for herself pé òun ṣe herbal mixture òun ta fáwọn èèyàn, ó dẹ̀ ó flush out àwọn nǹkan kan lára wọn just to testify pé ṣé ẹ̀hún dáa. Ìwọ wa lọ ń pè lópònú pé ṣé fibroid lélẹ̀ àbí blood clot. Tó bá wá gbé comment yẹn síta tó ṣépè fún ẹ tó gbéran ẹ ṣépè, because business ti ẹ nìyẹn. Yàtọ̀ fún pé bóyá ó fi ṣe content, it is her business. That's what she sells. That's what she does for a living. So now tó bó wá ń ṣépè fún ẹ, àwa ní n tó ń ṣe yẹn ò dáa, kí ni ìwọ wá dórí page ẹ? Irú èmi sìn àìmọye tí wọn ò fẹ́ràn mi online, kí ló wá dórí page mi? And many of you tẹ́ bá rí opportunity you will do, because mo rántí ń gbà yẹn yẹ táwọn kan bully mi gbà náà, gbogbo àwọn tó bully mi gbà náà wọn náà ti ń ṣe content nísìn, wọ́n ń ṣe ọmọ wọn náà ń ṣe. Ẹni tó dìídì jẹ́ chairman meeting yẹn, she has started doing video. So téèyàn bá ń ṣe nǹkan tó bá wù yín, don't go the negative route. Because mo wá padà discover pé majority àwọn èèyàn tí wọ́n bully wa yìí gan kì í ṣe wípé wọ́n kórìíra ń tà ń ṣe yẹn wù wọ́n ni, but they cannot come out to come and say I want to also learn this thing. Nígbà yẹn I was completely naive, but when I look at this woman's post, I like her. Her ideology might be different from my own, but when you look at the scientific part of her work, you will see that she's correct. Me, I'm a scientist. I have degrees. But me ní irú courage yẹn láti sọ àwọn nǹkan yẹn, but I learned all of these things from her. That is the reason why she might make mistake, she might err, she's a human being, she's not God, she can make mistake, but I can never speak negative of her. Because mo mọ how well tíṣẹ́ wọn fi help me to start my own. But ọ̀pọ̀lọpọ̀ yín, you can't be this truthful. Lè wà this truth, lè jẹ́wọ́ kíní yìí tí mo ṣe ń sọ láfẹ́fẹ́ lójú gbogbo àgbáyé. Many of you cannot do it. Dẹ̀ ń learn nǹkan lára èèyàn. Because ìwọ tó wà lórí page irú woman tó lóun tàgbó yẹn, tó o bá máa learn one or two things from her, why did you go to that page in the first place? Why are you there? Why are you there? Anybody can say anything, even lórí ọ̀tà. Ṣé gbogbo nǹkan sọ lórí pẹpẹ là ń lò ní? A máa síìvù ẹ̀ ni. Mo ti wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ rí tí pásítọ̀ yẹn ní àwọn tán sanwó ìdámẹ́wàá nínú school fees wọn ń gbọ̀n wá school, àwọn náà jáde tí wọn ò ríṣẹ́. Ṣéyàn lè gbà yẹn as truth kò ní nítorí wípé ní àwọn kan nínú school fees wọn, kí dáàdì mi bá ń send school fees ní ìsìn kí wọ́n á sàn dá mẹ́wàá nú ẹ̀, bó lówó school yẹn ṣe fẹ́ pé. Kí pásítọ̀ kan wá nítorí wípé àwọn kan ò sàn dá mẹ́wàá nú school fees náà ṣe graduate tán ríṣẹ́. Ó máa síìvù yẹn ni wàá ti mọ̀ pé that one is not part of it, even on the altar. So tó bá gbogbo ń tá ń gbọ́ lórí pẹpẹ kọ́ la máa inculcate sínú ara wa, how much more wà ní tá a gbọ́ láfẹ́fẹ́. So téèyàn kan bá sọ nǹkan tó feel off point ni, you trash it off. Tó bá feel pé wà comfortable tán yẹn pẹ̀lú téèyàn ṣe, you kúkú má kí ni unblock, unfollow àti block button kí ló wà fún? You can block the person off for your sanity. But ẹ̀yin tẹ́ ń tètè kùtẹ̀ yìí tẹ́ni yẹn bá wá dé tó ń bu yín, because kí ni òpònú ní í ṣe pẹ̀lú péyàn post testimony àwọn customer rẹ̀. Ó dẹ̀ sáré pè ní irú kan yẹn tó bá wá bọ́ síta tó ń ṣépè fún ẹ, tó ń ṣépè fọ́mọ ẹ, tó ń bully ẹ, tó ń bú ẹ. Ẹ kó òṣì kúrò. Ẹni tẹ́ ẹ bá fẹ́ràn, stay away from that person for your own sanity. Gaskiya tí n bá rí pé bóyá ẹni ìgbà tiẹ̀ mi ní èmi tí ẹ kọjá àyè mi, tó o bá gba tèmi, stay away from me. Because kò sí nǹkan méjì tó máa padà ṣẹlẹ̀ ju pé ẹ padà kanra yín lábùkù kan ìkẹwọ́ ló dẹ̀ máa jẹ̀bi torá yá bí ẹ pé kí ló wá dórí page ẹ, so invite ẹ wá bẹ́. Tó bá jẹ́ pé n tó ń ṣe wù ẹ́ kò sẹ́ni tí ò fẹ́ wù. If àwọn tó ń tijú gan, àwọn míì aláwọn máa ní ẹ máa audio stream. If you know you are feeling shy, you cannot face the camera, you can do audio stream
whereby they will be hearing your voice, they will not see your face. Many of you, àwọn iṣẹ́ táwọn èèyàn ń ṣe ìwú yìí ni, ó wù yín ṣe ni. Confess. Many of you learn one or two things from all these people. You are only pretending. Confess. Tẹ́ bá dẹ̀ mọ̀ pé lè confess, ẹ kúkú kọ́kàngara yín kúrò lórí page onípage. Ẹ kúrò lórí post onípost, jẹ́jẹ́ ló post nǹkan. Ẹ lọ mọ sọ̀rọ̀ àlùfàǹṣá, ẹ mọ pèdè tí ọ̀dà. Ńgbà ni ẹ bá wá ya gíran mọ́ yín lọ́wọ́ tí ó ṣe control mọ́. Ẹ wà ní wàhálà ẹ̀pọ̀ jù. Kinní kan, ó yẹ kó ti outgrown yẹn, ó yẹ kó ti kinní kan. You too make video. Come and do 2 or 3 minute video. Post it. Let us hear you out. Let's see how far you are going to go. Kò sẹ́ni tí Ọlọ́run ò fún lórí ọ̀fẹ́. But all these things tẹ́ ń ṣe yìí, ṣẹ́yìn lè gbà á. Jẹ́jẹ́ mi mo jókòó tí mo post nǹkan sórí page mi. Ìwọ wá, ó wá tẹ̀tẹ̀kùtẹ̀ síbẹ̀. Téèyàn bá ní contrary opinion, ọmọ alágbèékalẹ̀ ọ̀rọ̀ ni. As a matter of fact, tí irú woman yẹn bá wá bẹ̀rẹ̀ sí ń ṣépè fún ẹ̀ ń sìn, àwa ní wàhálà ẹ̀ ti pọ̀ jù. Ó ń ṣépè, rọ́ọ̀sì ni. Tẹ́ ẹ bá l'opportunity tó ní, tẹ́ ẹ ní platform, tẹ́yìn náà ń tajà, tẹ́ ń polówó nǹkan, táwọn èèyàn ń rà á, tó ń rí testimony, ó wu ẹ̀yin náà, ó wù yín ṣe confess. Kẹ́ ẹ yé tẹ̀tẹ̀kùtẹ̀ sórí iṣẹ́ oníṣẹ́. Confess. Tó bá wù yín ṣe go and learn it. Tó bá dẹ̀ lè learn it, you can start anyhow. Ọlọ́run bá pè lọ́nà ẹ̀ wà á jẹ lọ. Tó bá dẹ̀ pè lọ́nà ẹ̀ wà wá bí jókòó sí. Ìlara ló kọ́ bá yẹ ẹlòmíì, ìlara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀tẹ̀kùtẹ̀ sí comment, àwọn míì máa get wọn arrested báyìí. Ẹ máa tún máa bẹ̀bẹ̀, wọ́n máa dọ̀bálẹ̀ ni. Tó bá ń bú ẹ, tó ń ṣépè fún ẹ, tàbí tó trace comment yẹn tó wá gbé ẹ nílé fún defamation àbí fún tó ṣáà charge ẹ máa bẹ̀bẹ̀. Àǹtí Bọ́lá ọmọ Èkìtì nìyẹn, ẹni tó ń fi fake profile bully ẹ, ìgbà tó lọ arrest gẹ̀ yẹn tẹ́ bá rí bó ṣe rí. Ẹnìkan náà gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àǹtí kan báyìí ti ń ṣe fíìmù tó lọ rèé gbé. Rọ́lá tòun àti gbogbo ìyàwó ẹ̀ fámìlì ẹ̀ náà wá ń bẹ àwọn náà ń dọ̀bálẹ̀ ẹbí hàn. Ẹ dáràn tán, agbára yín ò ní lè ka, àwọn ẹbí yín ó máa bẹ̀bẹ̀. Ńgbà bá ń wúwìkúwì tẹ́ ń sọ̀sọkúsọ against ẹni tẹ́ ẹ mọ̀ rí, ẹ ní mọ̀gbà náà. Ìgbà nìyẹn bá wá take up that case against you, lẹ́wàá mọ̀ bẹ̀bí orí bú òfò. Comedian kan ló lóun get èèyàn kan arrested lórí ọ̀rọ̀ bully àti comment yìí náà ni. Ó nígbà tán sáà lọ gbé, wọ́n pè òun kó ti wà police station ló ń bá débẹ̀. Ó nígbà tóun rí báyìí, ó lòun tó ń bá bẹ àwọn ọlọ́pàá pé kán dákun kan fi ilẹ̀. Ṣe lórí jíọ torí ṣíọ̀ṣíọ̀ fóònù tó fi tẹ kọ́mẹ́ǹtì sórí kọ́mẹ́ǹtì post òun gan, fóònù yẹn ti gbó, rọ́bà báǹdì ló fi wà pọ̀. Lóun wò pé eléyìí because nọ́mbà tí wọ́n lé fọ́jọ́ kan ó kàn máa kú síbẹ̀ ni. Sincerely. So ẹ mọ ọmọ tẹ́ ń ṣe, tẹ́ bá like nǹkan téèyàn ń ṣe, ẹ jẹ́wọ́ nínú òtítọ́ ọnú yẹn lọ́lọ́run máa ṣiṣẹ́ lé lórí. But somebody you like what the person is doing, you even envy that person, you're jealous of the person, but you are pretending to give us impression as if you don't like that thing. Ojú kan ni irú yín máa ń wá, ẹ máa ń deteriorate ni. But if you are faithful to yourself enough to say that even though this person does not have the same ideology with me, I wish to also present this thing in a different way. You understand? And you are faithful to it, God will help you. Then ní lọ máa hide sábẹ́ mask láti máa present ẹni yẹn bí èèyàn burúkú because o mọ̀ pé ó wà lára àwọn tó kẹ́kọ̀ọ́ látara àwọn bẹ̀rẹ̀ tiẹ̀. Kẹ́ kó ṣì dànù, nǹkan tó ń ṣe yín nìyẹn, you are not truthful to yourself. Àìwà truthful yẹn, òun ló kéjì ẹlòmíì sí orígun ilé. Ló kéjì yín sórígun ilé, ẹ mọ tẹ̀tẹ̀kùtẹ̀ òfò. Téèyàn bá wá bọ́ síta tàbó trace comment yẹn ó gbé ẹ, ó tì ẹ mọ́lé. Ó charge fún defamation of character and trespassing torí ìkọjá àyè ni. Tàbó tan kámẹ́rà ó bẹ̀rẹ̀ sí ń ṣépè fún ẹ, ó ń ṣépè fáwọn ọmọ ẹ, á ní tó ṣe ò dáa bí. Ẹ jẹ́ lọ wá kan ṣe, kẹ́yé tanra yín jẹ.